Mo kí gbogbo ẹ̀yin tèmi o, mo kí yín lọ́kùnrin, mo kí yín lóbìnrin, mo kí yín lọ́mọdé, mo kí yín lágbà. Gbogbo ẹ̀yin bàbá mi, ẹ̀yin màmá mi, ẹ̀yin ọ̀rẹ́ mi, ẹ̀yin àǹtí mi, ẹ̀yin bọ̀dá. Àwọn àbúrò tó ń bọ̀ lẹ́yìn wa torí kò sí bó ṣe fẹ́ jẹ́ àárín làwọn. Gbogbo tí ọba jẹ́ láyé àárín ló wà. Bó tilẹ̀ kí ọjọ́ orí èèyàn tó, àwọn kan máa jù ẹ́ lọ, àwọn kan lè bí ẹ, àwọn kan jẹ́ gbọ̀n. Ìwà jẹ́ gbọ̀n fáwọn kan, àwọn ọmọ ajá kúrò tiẹ̀ tí mo ṣe ń kí gbogbo pé àtúkọ̀ àwọn ojú bàbá wọn. Orí ètò yín yẹn náà ni ètò tájọ máa fi ń ṣọgbọ́n yẹn. Òun náà ni mo tún gbélé o pé ẹ̀tún jẹ́ kájọ jẹ́ bá a ṣe jọ ń jẹ́ o. Àwọn ètí mo ti jù fún yín, inú mi dùn wípé àwọn nǹkan tẹ̀ ń sọ ránṣẹ́ sí mi. Ó dẹ̀ jẹ́ kí orí mi wú láti tún lè ronú láti tún gbé àwọn nǹkan mi kalẹ̀. Mo rántí bàbá wa kan ní Canada, Pastor Jimmy Ọmọdékúnlé, bàbá ọpọlọ yóò ní dàrú. Bẹ́ẹ̀ ṣe ń tẹ̀lé mátàkà mọ́lẹ̀ tẹ̀lé gbogbo iṣẹ́ wa ojú òní tì ní àti gbogbo àwọn èèyàn tó rí bẹ̀ l'Amẹ́ríkà, ní Germany, ní UK àti ní everywhere. Ẹ ṣé mo dúpẹ́. Ṣé Yorùbá bọ̀ wọ́n ní a kì í wáyé ká mọ̀ láàrùn kan lára? Nílẹ̀ Nàìjíríà, lórílẹ̀-èdè ti Yorùbá ń bẹ̀, nípínlẹ̀ Ọ̀yọ́, wọn ní a kì í wáyé ká mọ̀ láàrùn kan lára. Ìjà gbóró làrùn Ìbàdàn. Ẹnì kan yìí wà láyé kó má ní àwọn kankan tó nífẹ̀ẹ́ sí láti máa ṣe. Èyí tí mo mú wá lónìí táwọn èèyàn máa dá sí tó ní kálukú ó sọ nípa ẹ̀. Tí wọ́n bá jẹ́ obìnrin o gbúdọ̀ mú kan nínú tí mo fẹ́ kà sílẹ̀. Ṣé mo pé bá a ṣe wà ní ayé àkóríṣiríṣi ẹlòmíì ń bẹ ti fún lọ́nà ó fẹ́ oúnjẹ kú. Mo mọ àwọn kan tó jẹ́ wípé kì í ṣe kó mo fi jánu gé ní Ọlọ́run. Ẹ mọ ike ọ̀dà kékeré ẹ̀ tó bá tẹ̀bà sí tó bá kú báyìí yóò sì jẹ tán. Mo mẹni tí ń jẹ ráìsì àbòlò 5 orí iná ni ó ti mọ̀ bá yóò sì jẹ tán. Ti fún lọ́nà oúnjẹ lọ́fẹ́ náà. Àwọn ẹ̀dá kan ń bẹ tẹ́ bá jí láàárọ̀ báyìí kátọ̀ sìgá kátọ̀ ọ̀tọ̀ ní báyìí àwọn àlọ́ rẹ lẹ́yọ ẹ bá mú sìgá méjì o mú sìgá ó tẹ́bá rẹ tí mú sìgá kátọ̀ ní ó gbélé báyìí nígbà táwọn èrí ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ó ti parí sìgá kan ìkan rẹ̀ kan ní tó nífẹ̀ẹ́ sínú. Àwọn ẹ̀dá kan ń bẹ táwọn bá wọlé ọtí báyìí ẹlẹ́dàá bá sùn tí wọ́n bá mu tí ní ìjókòó ẹ̀kan wọ́n gbọ́dọ̀ gbé kátọ̀nù ọtí kan ti báyìí olóró ó sì máa ṣí yóò mú débi pé bẹ́ẹ̀ bá béèrè owó ẹ̀kọ́ ní rántí ìkànnì. Àwọn ẹ̀dá kan sì ń bẹ tó jẹ́ wípé tí wọ́n bá wé igbó báyìí tí igbó bá wù lórí sáré wọ́n fà á wọ́n wé bí apá báyìí tí wọ́n bẹ̀rẹ̀ sí olóró ọmọ ìyá tó á lè gbogbo ìdìbò kí o ẹ̀yọ̀ wá yóò gbòòrò. Àwọn ẹ̀dá kan dẹ̀ bẹ tó ṣe wípé ọmọ tí mu kì í mu sìgá oúnjẹ rẹ̀ náà tó nǹkan kọ̀ kún ní oúnjẹ àmọ́ tóbìnrin bá wà nínú transformer ẹmọ náà pè transformer kí ní ẹ̀rọ alágbàgbà tí ẹmọ fi taná sí gbogbo àdúgbò tó bá rí obìnrin lórí transformer yóò rí ó ṣe sìnà kú. ọmọ ọmọdé kọ̀ máa rúgbó rúrú ni yóò máa rú wọn lọ ní tí wọ́n á lè ọ̀kẹ́ yìí náà ẹ jẹ́ kí wọ́n lù kúrò náà. Ẹgbẹ̀rẹ́sà láti Kingston Media TV làwọn ti wá. Ohun tí a lè ń béèrè náà ni wípé ẹjọ́ sà ọkùnrin lẹ́yìn gẹ́gẹ́ bá ṣe mọ̀. Ìran obìnrin mẹ́ta ló dẹ̀ wà ńlẹ̀. Alákọ̀ọ́kọ́ ó ń jalè, ó dẹ̀ fẹ́ lọ́kọ. Ẹlẹ́ẹ̀kejì ó máa ń ṣe àgbèrè, ọkùnrin kan ò tó. Ṣé ẹlẹ́ẹ̀kẹta ìyẹn fẹ́ràn kó máa jẹ gbèsè. Wọ́n sì fẹ́ lọ́kọ, èwo lẹ lè múnú mẹ́tẹ̀ẹ̀ta. Ṣé dandan náà lè ká mọ́yàn kan? Ẹ gbọ́dọ̀ pín kan. By force. Ẹ gbọ́dọ̀ mú. By fire. Yes. Èyí tó ń jẹ gbèsè yẹn là á bá fọpọlọ yìí. Wọ́n ti fún àwọn tó kù yẹn. Láì èyí wọn ò pé. Ṣùgbọ́n èyí mú ìdí ń jẹ gbèsè. Èyí jẹ gbèsè yẹn a lè fara lé kóhùn kó yí ìdí ẹ̀. Mọ̀tà àwọn tó kù yẹn ó lè jáwé rẹ̀. Ẹ̀yin ò lè mú wọn. Ṣẹ́gun tí arákùnrin wa sọ, wọ́n ní ìdí ń jẹ gbèsè yẹn, wọ́n ní ó ṣe é fèwé mọ́. Ṣùgbọ́n ìdí ń jalè
èyí tí ń dọ́kọ̀ wọn láwọn fẹ́ ẹjọ́ jẹ́ ká lọ sí ọ̀dọ̀ ẹlòmíì náà káwọn táwọn náà tó fẹ́ sọ ẹgbẹ̀rẹ́ sọ ṣáàkàtàlẹ́ ọ̀sán ẹjọ́ iléeṣẹ́ Kingston Media TV online television ibẹ̀ làwa ti wá ọ̀rọ̀ kan la fi ń jomi tó rọrọ̀ pẹ̀lú àwọn ọlọ́gbọ́n ayé kí ọlọ́run kó má dojú tì wá àwọn ọ̀rọ̀ obìnrin mẹ́ta kan ni wọ́n wà nílẹ̀ tí wọ́n fẹ́ lọ́kọ ìkànnì àwọn obìnrin ọ̀njàlè ó sì fẹ́ lọ́kọ èkejì ẹwọ ọkùnrin kan tó ọkùnrin kan tó bá rọkùnrin lórí transformer yóò rí ṣe wá rí kẹta ìyẹn máa ń jẹ gbèsè wọ́n dẹ̀ fẹ́ lọ́kọ ẹmú kan náà mẹ́tẹ̀ẹ̀ta ẹ̀yin tèmi tẹ́ ń wò wá ẹ̀yin tèmi tẹ́ ń wò wá lọ́dọ̀ tèmi o èmi máa láàkẹ́mi tí ń jẹ gbèsè lẹ́mú nítorí kí ni a ti ń jẹ gbèsè káláyé tó dára yé a ti ń jẹ gbèsè tí ń jẹ gbèsè kí ayé tó di ayé ká tó débi tá a dé yìí àwọn ọmọ à ń jẹ gbèsè à ń lọ à ń bọ̀ gbèsè náà ni àmọ́ èyí tó jẹ gbèsè torí pé tó wá jẹ gbèsè yẹn kò sí bó ṣe lè jẹ́ tó ń pẹ́ ní tó jẹ gbèsè náà ní í san tá bá fi ọpọlọ gbé a máa san gbèsè a máa mọ ọgbọ́n tí a fi ṣe kí n láfi bá obìnrin yẹn sọ̀rọ̀ tí agbára gbèsè yẹn ó dínkù lára rẹ̀ àmọ́ àwọn méjì tó kù yẹn kò dáa èyí tí ó fẹ́ràn pé ẹ̀fẹ́ nù ó ti balẹ̀ pé ọ̀dá ó balẹ̀ ìjẹ́ ìbọn tí arákùnrin wa sọ̀rọ̀ ẹ̀ tí wọ́n ní ẹ̀ tó já lọ ẹja lọ ó dùn ṣẹ́gbọ́n dùn ẹja lọ sí gbòòrò. gẹ́gẹ́ fún bí ìbéèrè ìdáhùn sí ìbéèrè yìí ni pé ẹni nínú obìnrin tí ṣe ṣìnà èyí tí ń jalè àti èyí tí ń jẹ gbèsè èyí tó rọrùn fọkùnrin tí kò ní kó bá ọkùnrin kò ní kó bá ìgbésí ayé ẹ kò ní kó bá wájú ẹ kò ní kó bá ìlọsíwájú ẹ èyí tí ń jẹ gbèsè nítorí tóbìnrin bá ṣe ṣìnà tàbí obìnrin tí ń jalè ọkọ àmọ́ gbèsè yẹn sì sàn díẹ̀ lọ́nà wo ni tó bá jẹ́ gbèsè tí ó jẹ èyí tó fi tún nǹkan ṣe tó bá jẹ́ bí example èyí tí ń ṣòwò ọ̀pẹ́ pé ọrọ̀ ajé náà kò lọ dédé tó lọ gba owó ìrajà sẹ́wọ̀n àbí ó jẹ gbèsè ṣálẹ́ gbé kí ìlọsíwájú lè bá nídìí okòwò ẹ̀ èyí nìsí sàn àmọ́ tó bá jẹ́ obìnrin tí ń jẹ gbèsè ní pé wọ́n mú aṣọ ẹgbẹ́ owó rà ọ̀nà jẹ gbèsè kó má lóun pé èmi ọkọ ní sanwó àbí wọ́n mú góòlù kan bì kan orí kankan tó wù yàtọ̀ sí gbé orí gbé owó wù ọkọ mi mo fẹ́ rà kò sówó lọ́wọ́ mi wọ́n sì ní àwọn gbowó díẹ̀ àwọn kì í rà níbẹ̀ ẹ̀sán bọ̀ kìtìkìtì pọ̀ tẹ́lẹ̀ ẹ̀rí àmọ́gbẹ̀ ọ̀tún wá lónìí ó ra nǹkan lọ́dọ̀ mi kò sanwó kò tí wá ó ra nǹkan kò sanwó èyí ni kò mú lọ síwájú wa tóbìnrin bá jẹ gbèsè èyí ni sì bẹ́tà díẹ̀ àmọ́ pé ṣe ṣìnà ń dọkọ̀ èyí ni kò lè work. kò lè work ní kúkúrú èdè ẹ̀yin ò faramọ́ kóbìnrin ọmọ ṣàgbèrè. irọ́ ń faramọ́. faramọ́ kóbìnrin ọmọ jalè. ń faramọ́. ṣùgbọ́n ìtẹ̀yìn mú ni obìnrin tí ó ń jẹ gbèsè. obìnrin tí ń jẹ gbèsè. ẹ wá là á pé gbèsè jíjẹ ó tó ní mo kọ àmọ́ lápẹ̀rẹ̀ o. ó lápẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ni ó lápẹ̀rẹ̀. ọ̀dà ẹ tó jẹ́ ká lọ gbọ́ ti ẹlòmíì ẹ ṣe àdúpẹ́. àwọn tí àwọn náà nífẹ̀ẹ́ ọlọ́mọ alára àwọn wá láti Kingston Media TV your best online television lórí YouTube ohun tí a lè ń gbé jáde lọ́wọ́lọ́wọ́ báyìí náà ni ìbéèrè kan tí a béèrè wọn gbogbo àwọn tí a jẹ́ ọkùnrin obìnrin mẹ́ta kan ni wọ́n wà ní ìsà wọ́n dẹ̀ fẹ́ ní ọkọ àdìgbòdò mú kan náà mẹ́tẹ̀ẹ̀ta ṣùgbọ́n obìnrin eléyìí alákọ̀ọ́kọ́ olè máa ń jalè láti kékeré ó jalè dàgbà ní èkejì ọkùnrin kan tó ní máa dọ̀pọ̀ kiri ẹlẹ́ẹ̀kẹta ó fẹ́ràn gbèsè èwo lẹ mú nínú mẹ́tẹ̀ẹ̀ta àdìgbòdò mú kan. ṣé nǹkan tí èmi máa sọ nípa gbogbo nǹkan tó wà nílẹ̀ ẹ má jẹ́ kí kíní ẹ kó rẹ̀wẹ̀sì báyìí ẹ gbóhùn sókè. sílẹ̀ sí kankan tó bá mi kó tó ṣẹlẹ̀ ní pé ṣẹlẹ̀ tó ń jẹ gbèsè yẹn ló máa fẹ́ pé gbogbo wa nítorí kí ni. ẹ gbogbo ẹ̀yin mélòó. ó kì í máa pè mí. personally ló pè mí because ẹni tó ń dọ́kọ̀ yẹn nǹkan wọ́n ti bá nǹkan jẹ́ o ẹni kejì tó ṣe kí ni tó ń jáde ó bá àjọ bá àjọ. ẹlẹ́kẹ̀ẹ́ta náà ni ti gbèsè yẹn
ṣe mọ̀ kò sí tọ́rọ̀ lè yí padà bẹ́ẹ̀ gbèsè yẹn orúkọ tẹ̀ nípa olóbàjẹ́ kò gba gbogbo ìdílé jẹ́ ṣó yé ok gbèsè yẹn máa fẹ́ pè wá ṣùgbọ́n kò sí ètò ìdáná gbogbo ẹ̀ náà tàbá pa pọ̀ tàbá darí tàbí sí ètò ìdáná. ẹ má dájọ́ ẹ lè sọ pé mo sì tọ́ da ẹ̀yin ẹ má dájọ́ gbogbo tẹsánlẹ̀ yìí ẹ má dájọ́ ẹ má dájọ́ ẹ má ìdájọ́ pé kò sí ìtọ́ da ẹ má dájọ́ ẹ mú kan. ok àmú afárá ètò tó ń jẹ. ẹ kò lè àpòlé. ẹ sì fẹ́ ìdí ẹ tó ń lọkọ̀ nínú àfẹ́ ìlú. ọtí náà ẹ tún jágbọ́ tẹ̀lé ní ẹ ṣe gan.